afárí ajé ló tù ú fẹ́ lọ́jà ìdìgbò mẹ́kù. Ire ajé wọlé, ire owó wọlé, ire ọlá wọlé, àfà ìkórira gbáre. Ó kàn máa ń bì
òun ni Yèyé Adé kò ní wá gbogbo yín, kò ní wá yín tí o, ẹ máa máa ní lọ́wọ́ ní o, ẹ ní ọrùn, ẹ ní ẹsẹ̀, ẹni tó bá ti ní adé ní ọrùn ó máa Ọlọ́run ni, orí adé jẹ́ nǹkan tó wúwo, ó jẹ́ ọkọ̀ ìfẹ́lẹ́ ìjùmọ̀ níbi tí Yèyé Adé bá wà báyìí, òun náà tún ní ọmọ tó bí, ìwọ́n ní ọmọ tó bí náà ní ẹ̀dá kiri ni ẹ̀ ó púpọ̀ púpọ̀, níbi tí Yèyé Adé bá sọlẹ̀ sí báyìí, ó ní ẹ̀dá kiri ọmọ ẹ máa ń wọ̀ tọ́, ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máa ń gbọ́ ariwo, lẹ́gbẹ̀ẹ́ máa ń gbọ́ yìlá yìí ló, bí ẹ bá lọ lọ́rùn nínú rẹ̀, ẹ̀dá kiri Adé òun ọmọ wa níwájú ẹ̀ ní káwọ́ ní. Ajé o, ìbò sí ajé ni.